Ẹ jẹ́ ká tún máa kíra wa kú àbọ̀ sí orí ètò yín, ètò wa, ètò gbogbo ìlú, ètò tó ta wọ́n yọ, ètò gbogbo ọmọ Yorùbá, ètò gbogbo lọ́balọ́ba, ètò gbogbo òjòyè, ètò gbogbo bọ̀rọ̀kìnní, ètò gbogbo parakòyí, ètò gbogbo ìjọba, ètò gbogbo ọmọ òtù òjìrè káàkiri tìbútò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, ètò tá a pè ní ìtàn Yorùbá, tí Ọlọ́run fi Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas Ọlọ́run fi ta àkókò rẹ̀. Ètò já máa kíra wa kú àbọ̀ àsìkò ọdún Isese wa tá à ń ṣe ní òní. Ọ̀pọ̀ ọdún láàṣì láyé o. Mo kí gbogbo lọ́balọ́ba, mo kí gbogbo ìjòyè. Àwa tí a bá ti ń wọlé, ẹ bá mi pe Mufti Ìwó. Ẹ lọ́rọ̀ kan àwọn náà kí wọ́n wá kọ́ ẹ̀kọ́ ní alẹ́ kí wọ́n wá kẹ́kọ̀ọ́. Ẹ bá mi pe Mufti Ìwó. Kí Mufti Ìwó náà káwọn náà súnmọ́ bí. Bá a ṣe ń wọlé, ẹ jẹ́ ká máa kíra wa kú àbọ̀ sórí ètò gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko lẹ́yìn odi tá a pè ní ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn, Chief Laji Abbas. Èmi náà ti mọ̀ pé chief ni wọ́n ń pè lólóyè. Àgbà tí wọ́n tó pè mí ní chief mo ní yẹ́sìkẹ́. Àwọn lẹ́yìn olóyè náà ni wọ́n máa ń pè ní chief. Ẹ já máa kíra wa kú àbọ̀. Ẹ bá a ṣe ń wọlé, ẹ máa kíra ẹja tó kú àbọ̀ sínú yàrá ìkẹ́kọ̀ọ́ ìtàn Yorùbá. Yàrá ìkẹ́kọ̀ọ́ ìtàn Yorùbá. Mo fi dá wa lójú pé nígbà tí ó bá fi tó bí ọjọ́ mélòó kan, àní máa jókòó sí ètò mọ́, a máa nàró ṣètò nígbà tí whiteboard wa tí Ọlọ́run bá ti ṣe tó bá ti dé. Ètò ọba kẹnu yóò bá fẹjú, ètò ọkẹnu yóò fẹjú dáadáa. Mo kí gbogbo lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun o. Mo mọ̀ kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba wa nípínlẹ̀ Ọ̀ṣun o. Látòrí bàbá mi Onírìṣà, mo kí yín o. Tó fi dórí gbogbo ibi tó dé, tó fi dórí ọba Olúwo tilẹ̀ Ìwó, ọba Abdulrasheed Adéwálé Àkànbí tìlúwa. Ẹ ǹlẹ́ o, ẹ ǹlẹ́ o. Ní nǹkan bíi wákàtí mélòó kan, ìní mo rí fídíò tó ń jà rìnrìn tó ń lọ káàkiri orí agbágbé. Bàbá Olúwo fi ṣọwọ́ sí mi gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń pín nǹkan fún àwọn tó bá jẹ́ olólùfẹ́ wọn àti mídíà. Mo rí fídíò tí bàbá Olúwo tilẹ̀ Ìwó ọba Abdulrasheed Adéwálé Àkànbí tí wọ́n ti ń sọ̀rọ̀ lọ́dún tó lọ. Èmi náà ni mo ṣagbátẹrù egúngún níwò lọ́dún yìí náà, mo sì ti ṣe bẹ́ẹ̀. Àìsí ńlé mi ni inú òjé wọn bà mí lé. Kí la wá fà? Bàbá mi tẹ́lú bọ́mọ lẹ́sẹ̀ aṣọ pé wọ́n mọ̀ gbé egún, àwọn ọ̀sẹ̀sẹ̀ máa gbé egún níwò. Ṣùgbọ́n tá a bá gbàgbé, Mufti Ìwó ní ń lérí lórí múmbàrí fún ìsìnkú àwọn èèyàn kankan, bóyá àìlajú ni o, àìkàwé ni o, àìjáde ni o, kò yé mi. Tí ń lérí àwọn ti ṣe kinní kan, ó ti dòfin, àwọn sọ fÓlúwo kó bọwọ́. Bẹ́ẹ̀ mò ń wò báyìí pé àìmọ̀kan ń da Mufti Ìwó láàmú ní ìlú tó ní ìjọba. Ní ìlú àbọ̀ ọmọ pé ọba bólúwo ṣe tóun, alága ìjọba ìbílẹ̀ ju Olúwo lọ nínú Nàìjíríà constitution tá à ń lò yìí. Ká tó wá sọ pé alága ìjọba ìbílẹ̀ ó jùlọ. Ìwó tẹ̀sí ń wò àwọn ìjòyè Olúwo kan ń bẹ tó ṣe pé ìjọba fọwọ́ sí tí wọ́n lágbára, bólúwo náà ṣe lágbára ni. Ṣùgbọ́n àṣẹ ọba ní ń bẹ lẹ́nu Olúwo. Táwọn ìjòyè bá sọ pé tó àwọn ò fẹ́ Olúwo lórí àpèrè lónìí, wọn ò fẹ́ wọn sọ ìlànà tá à ń lò lẹ́ Yorùbá ni. Ṣùgbọ́n torí pé àwọn bàbá wa bá ń ṣe kí ìlú ọmọ bàjẹ́, káyé ọmọ dàrú. Ẹ wo orú tó ṣẹlẹ̀ nìbàdàn, wọ́n gba ìlẹ̀kẹ̀ lọ́rùn mọ́gàjí kan nìbàdàn.
léyìí tí ò tí ì pẹ́ náà ni lọ́sẹ̀ tá a lò tẹ́yìn kábàá lè mọ̀ agbára ń bẹ. nígbà mufti wá ń jáde tí ń sọ̀rọ̀ òun fi ilẹ̀ Yorùbá òun fi Ìwó òun fi àwọn ilẹ̀ Yorùbá yòókù wé ìlú Ìlọrin àwọn tí ń ṣe orí tí wọ́n ń ṣe ní Ìlọrin la gbé gèsẹ́ẹ̀tì lé lórí. ọ̀dà ṣé wọ́n ní wọ́n mọ̀ ṣe òòṣà ládámáwá Adámáwá èsè north Gombe èsè north àwọn Plateau pọn èsè north Makurdi èsè north Benue èsè north tí bá bẹ́ẹ̀ nìkan sọ pé kí wọ́n mọ̀ ṣe òòṣà wọn bẹ̀. ṣùgbọ́n tí Ìlọrin ó wọ àwọn èèyàn voluntary ni wọ́n ń gbà títí tí a fi kátó tá a fi gbòmìnira eégún ń bẹ ní Ìlọrin eégún àwọn olóòṣàbílẹ̀ ń bẹ́ẹ̀ nù wọn àwọn ọmọ ìdí àpẹ́ sì ń ṣe iyemọja wọn lówùú lápá fúnra wa. ṣùgbọ́n tá a bá pera wa tá a bá bára wa sọ̀rọ̀ yóò mọ yí wọnú ara wọn. níjọ́ tó bá gbọ́ pé nìkan gba ìsìláàmù inú rẹ̀ ó dùn níjọ́ tó bá gbọ́ pé nìkan kò ní ìsìláàmù inú rẹ̀ ó bàjẹ́ níjọ́ tó ti dùn ọ́nú ńkọ́. bẹ́ẹ̀ náà ni Christianity bẹ́ẹ̀ náà ni ìṣẹ̀ṣe yóò jọ mọ́ wọnú ara wọn ni. ìjọ wo lẹ́nìkan kúrò nínú ìṣẹ̀ṣe tó gba ìsìláàmù táwọn ẹbí rẹ̀ wá láwọn ọ̀pá ń dandan ni àwọn dàlúrú ni àwọn báyé jẹ́ nítorí rẹ̀ ìwọ kan lásán wàá jókòó ọmọ sọ bí pé wọn lọ ń pàṣẹ ìlú àwọn ti sọ́sà ṣe ẹ̀bùn tẹ́lẹ̀ bá ti wà tó bá ti wà lórí múbàrí tó ti ráwọn èèyàn ẹlòmíì yóò ti kó sẹ́lòmíì lórí yọkàn mọ́ jábọ́. tá a bá wọn máa ń sọ àwọn sọ kí wọ́n fáwọn ní ẹ̀ta lọ́fẹ́ dà lẹ́yìn náà lẹ́fẹ́ dà bẹ́ẹ̀ ilẹ̀ ń lérí ogun ilẹ̀ ń lérí ogun àwọn sọ kí wọ́n fáwọn ní security gbogbo mọ́sálásí kò sí wàhálà kankan ibi ẹ bá pe ṣoṣo ní òòrì ṣoṣo ìwọ ló pèsè security fúlù. nǹkan búta ẹ bá ń plan ẹja mọ̀ a sì ń sọ yín ìjọba ń sọ yín kí nǹkan tó rú gbẹ́rẹ́ mufti wò lákọ̀ọ́kọ́ gbé àti kejì rẹ̀ akéwùsọlá tó náà ń lérí ọdún tẹ́ ẹ bá tún bẹ̀rẹ̀ wàláì wọ́n jẹ̀yà wàláì mo tún pe wàláì tó sì ń ba ìtàn jẹ́ ìjọba náà sì ń wo gbẹ̀yìn wọ̀nyí rẹ̀ ṣùgbọ́n la fi dúpẹ́ lọ́wọ́ gómìnà wa Ademola Adeleke fún ìgbésẹ̀ àkì tí wọ́n gbé kí ló dé ẹ má dalẹ̀ Yorùbá rú ẹ má sì bà ìtàn wa jẹ́ èyí tó bá mọ̀ ìpínlẹ̀ Fúlàní ló fẹ́ lọ gbé kìí ṣèjà òfin orílẹ̀-èdè ló lè gbé ibi tó bá wù ọ́ ṣùgbọ́n ẹ jẹ́ kó rí yín ó pé bórí yín ọ̀bá sì pé ẹ jẹ́ orí yín ọ́nẹ́lé ẹ má wàá dalẹ̀ Yorùbá rú ẹ má bà ìtàn wa jẹ́ àní gbà fún yín o àní gbà fún yín tó bá ṣe pé Fúlàní lè fẹ́ ṣe ẹgbàlẹ̀ Fúlàní lọ ilẹ̀ Yorùbá wọ́n ń pe bíi ìtàn tọ́bọ̀ ọ̀bá pa ìtàn tíjòyè ọ̀bá pa ìtàn táwọn òpìtẹ́lẹ̀ Yorùbá ọ̀bá pa ẹ̀yin ọmọ àlẹ́ mọ́ pa o nígbà tí ìyẹn sì tún láyà tó tún sọ tí bá gbé orí ìyẹn ti dàrú tí ó yẹ kí wọ́n gbérú ẹni bẹ́ẹ̀ kí wọ́n gbé lọ síbítù kí wọ́n lọ yẹ ọpọlọ ẹ̀ wò tí sì ń sọ ẹyin gbogbo ẹ̀yin Yorùbá gbàtẹ́ kóra yín jọ àti Ìbàdàn ṣe é mọ tó ṣẹlẹ̀ sí l'Óṣogbo wọ́n pa yín síbẹ̀ ni àwọn wo ta ní jẹun tájá ń jùrù l'Óṣogbo ogun Òṣogbo tí ó rújú nínú ìtàn gbogbo ayé táwọn Fúlàní ò délé ìta pápá ayé ìta pápá ọrùn àwọn nǹkan tó délé Olúyọ̀lé pọ̀ látẹ́jú Aláàfin Àtìbá pají kò bí gbogbo balógun mẹ́tẹ̀ẹ̀ta tó wá sógun náà kò sí ìtọ́padà fojú kẹ̀ lọ́rí mọ́ wọ́n kú níkú ẹ̀sìn wọ́n kú níkú tó burú fún wọn níjọ́ náà lọ́hùn àáfàá ni wá ń sọ̀rọ̀ tí ń ba ìtànjẹ́ tí ń rí dínkù náà rẹ̀ àáfàá Akéwùsọlá mo sì ń sọ o ní láti jáde wá rẹ́ndà apọ́lọ́jì lórí tó sọ torí gbogbo òran Yorùbá lórí fín gbogbo òran Yorùbá lórí fín gbogbo òlú tí sì ń bẹ ogun yìí èsogun Ìbàdàn nìkan tìbíjà ń bẹ àtọ́jájà ń bẹ akìrújà ń bẹ gbogbo àwọn ìlú tó fi lọ dé àdà ọba àgùn ìrè gbogbo àwọn ìlú tí ń bẹ lágbègbè ń pátá téèdè wò gbogbo àwọn ìlú tí ń bẹ lágbègbè téèdè gbàngàn wọn ti fọmọ ogun ránṣẹ́ ìgbà ogun kan gbọ́dọ̀ kólẹ̀ Yorùbá kẹ́nìkan tó rí ẹ̀ ò pé kó wá jáde kó wá máa rí dínkù náà mi kó wá máa da ìtàn rú lórí kí ló fẹ́ gbà ìjọba ẹ̀ tí ń ṣe náà ṣé wí àtàyín bàtà yín pọ́n ṣé Fúlàní torí ẹ̀ nífẹ̀ẹ́ yín tá a bá dúró délé
Yorùbá irú tí Sheikh Adam ń sọ ọ̀kan ni wá nílẹ̀ Yorùbá ìsìláàmù wa ti wà Fúlàní kọ́ ló mú ìsìláàmù wálẹ̀ Yorùbá wá fún wa ṣé wọ́n lálímì ló mú ìsìláàmù wọlé Yorùbá nígbà wọn dà lọrin ọba máa rí kò sí ẹni tó kéwú láyè tí ọgbà lọrin kọjá àwọn bàbá tiwa nìbàdàn kò sákọlẹ̀ àkéwú nílọrin wọ́n gbé ìsìláàmù wọn wọ̀ Ìbàdàn ni kí ló dé aláàgbà páwọn àfáà ń bẹ ń lọrin àmọ́ ẹ mọ̀ sọ kọjá ìntẹ́ ẹ mọ̀ nígbà mo wo prógámù Sheikh Jackman tí ń sọ bàbá wa Sheikh Adam wọ́n gbé mọ́sàbí kan wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń ṣe nílẹ̀ Yorùbá wọ́n máa ń tú Lárúbáwá àwọn míì sì lè máa sọ ní Yorùbá bàbá Sheikh Adam ló wá gbé mọ́sàbí yìí pé kẹ́nìkan máa sọ Lárúbáwá kẹ́nìkan máa sọ Yorùbá ní túbà mo ní bẹ́ẹ̀ ni lọ béèrè ìtàn bá a ṣe dá Jamaatul Islamiyya lẹ̀ bá a ṣe dá Jamaatul Islamiyya lẹ̀ kọ́ lọ béèrè bàbá wa Muhammadu Lawal Basi ní Èkó àtipa rẹ̀ tó sà fún ìsìláàmù wọ́n gbé lọ kóòtù lórí ọ̀rọ̀ útúbà jímọ̀ bàbá wa Sheikh Adamu ò sí ngbà náà àwọn sì ń bẹ lọ́dọ̀ nígbà náà torí 1885 la bí bàbá wa Muhammadu Lawal lẹ́kọ̀ọ́ 1885 la bí kìnìún ni wọ́n sì jáde láyé ní ọdún 1972 wọ́n dàgbà wọ́n lé ní 80 years kí wọ́n tó jáde láyé ṣé 86 àbí 7 years kọ́ wọ́n jáde láyé àwọn iléeṣẹ́ wàhálà òun ló gbé Ahmadiyya wá sí Nàìjíríà nígbà ó gbá Ahmadiyya dé lọ́wọ́ á rí i pé dọ́tírì Ahmadiyya ó tako tàlùkùránì kí náà ló sì tako nípa báwọn Ahmadiyya irú ta ẹsẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ yìí kò ẹsẹ̀ bẹ̀rẹ̀ ẹ má kúnlẹ̀ fáwọn òbí yín bàbá wa ní kí ní jẹ́ bẹ́ẹ̀ àwọn òsè ìsìláàmù náà dandan á kúnlẹ̀ fóbi wa á dọ̀bálẹ̀ fóbi wa ló bá tún ní Gulama Ahmad ànábì Ọlọ́run ìrọ̀ kàtàmì nàbí lọ́lọ́run pé ànábì iná fi wá lọ dá Islamic Society of Nigeria lẹ̀ lẹ́yìn ni wọ́n ẹsẹ̀ wá change orúkọ rẹ̀. tá a bá mọ nǹkan ẹja béèrè ìtàn ìsìláàmù Èkó ò dẹ̀ rújú èmi lè rẹ́kọ́mẹ́ǹdì ìwé fún yín nípa àwọn ìwé tó sọ nípa gbogbo history of Islam lẹ́kọ̀ọ́ mo ní fọ́lù méjì ẹ̀ lọ́wọ́ níwèé ńlá ni tọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n sì kọ́tẹ́ ṣiṣẹ́ ìwádìí lé lórí. àti ìtẹ́bà ṣe ń jẹ ìmáàmù Èkó Sheikh Adam náà sọ fún wa ẹnìkan ẹ wàá jókòó ẹ ṣàfẹ́ máa dojú ìtàn rú ẹ máa fẹ́ dojú ìtàn rú. Mufti Ìwó jókòó ara rẹ jẹ́ gbajúmọ̀rọ̀ kéwù rẹ ọ̀rọ̀ ìlú Ìwó ọ̀kan ọ̀rọ̀ ìsìláàmù lọ́kàn àwọn oníṣẹ̀ṣe ń bẹ́ ń wò àníwò tí ìbíba bẹ́ẹ̀ nìkan dá tó ní wọ́n mọ̀ ṣe égún wò tẹ́lẹ̀gún bá ti wá jáde kọ́ lọ kojú eégún ọ̀kù ẹ̀wọ̀n ni wàláhì mo fọlọ́ ọba búra tó ní ṣẹ̀ṣẹ̀ kọ́ bá jáde kọ́ lọ kojú wọn bọ́ọ̀bá ní kú sátìmọ́lé ṣé wọ́n níjọba ọba kan ò lágbára lórí ẹ̀sìn kan ọba kan ò lè ní káwa mùsùlùmí ọmọ kírun ọba kan ò lè ní káwa kírísítà ọmọ lọ chọ́ọ̀chì bẹ́ẹ̀ lẹ́nu ọba kan ò lè ní kó ní ṣẹ̀ṣẹ̀ ọmọ ṣẹ̀ṣẹ̀ nílẹ̀ Yorùbá ti Ìlọrin yàtọ̀ tẹ́ bá sì wo Ìlọrin kìí ṣe gbogbo ìpínlẹ̀ Kwara Ọlọ́fà ò ní pé kí wọ́n ẹ̀tọ́ bá jẹ́lé kí wọ́n má gbé eégún lọ́fà àbí ló mú àrùn àbí lé sí ìṣẹ́tàtẹ̀ tí sọdún èrè ẹja kọ́kọ́ gbọ́ ohun tó Olúwo fẹ́ bá gbogbo ayé sọ kábíyèsí ọba Olúwo ọba Abdulrasheed Adéwálé Àkànbí Tẹlúwa ẹja kọ́ ohun tí bàbá fẹ́ bá gbogbo ayé sọ mi ti gbé fídíò wá sá ti rí dálùá ibi tó wà ní mo ti rí ìjà ọkọ̀ gbọ́n tí kábíyèsí fẹ́ bá wa sọ kábíyèsí Olúwo fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ jẹ́ ká tẹ́tílẹ̀ ọba ló fẹ́ sọ̀rọ̀. a kú ọdún a kú ìyèdún ọdún egúngún tí à ń ṣe lénìí ní Ìgbò a
Adẹ̀kú ọdún náà káàkiri gbogbo. Kábíyèsí Olúwo ní kí wa kú ọdún akú ìyèdún ọdún eégún tá à ń ṣe níwò mufti Ìwó wá gbọ́ o kábíyèsí tó lọ fẹ́ lọ bá mi o kọ́ pa kinní kan rẹ́ kọ́ pa kinní kan rẹ́ kábíyèsí ló ń kí wa pé akú ọdún akú ìyèdún ọdún eégún tá à ń ṣe níwò kábíyèsí àìṣẹ̀ṣe là ń ṣe lónìí lọ́wọ́ ìṣẹ̀ṣe kábíyèsí sà kábíyèsí o bàbá mi Olúwo ẹkún ọ̀pọ̀ ọmọ Olúwo lèmi. Ọdún egúngún tí à ń ṣe lénìí ní Ìwó Adẹ̀kú ọdún náà káàkiri gbogbo ilẹ̀ káàárọ̀-oòjíire. Ọdún eégún kìlì kankan là ń ṣe kábíyèsí ẹ̀ ládán ìṣẹ̀ṣe là ń ṣe lónìí ó pa gbogbo ẹlẹ́sìn ìbílẹ̀ pọ̀ ó sì pa gbogbo àwa gbédègbẹyọ̀ àwa gbàṣàgà pọ̀ tá à ń ṣe káàkiri lónìí ọdún eégún láti parí ọdún eégún Ìbàdàn láti ìgbà wo láti parí ọdún eégún Ìbàdàn ọdún ìṣẹ̀ṣe ọdún ìbílẹ̀ onífọ́ bọ̀fá oníṣègùn ọ̀bọ̀ṣọ̀gbó ọlọ́yọ̀ ọ̀bọ̀ya ọlọ́sùn ọ̀bọ̀sùn gbogbo ẹ̀ là ń ṣe àwa tá a sì ní bá wọn bọ́ tá a jẹ́ pé ẹlẹ́sìn Islam ní ṣùgbọ́n àṣà ni ẹ rí lára àwọn ìlẹ̀kẹ̀ mi tó heavy ni mo lò ìlẹ̀kẹ̀ àwọn ìlẹ̀kẹ̀ mi dáadáa èmi náà fi gbàṣàgà mo tó fi fìlà sí èmi rèé o bàbá olóyè ní oyè ẹ̀ṣkẹ̀ kábíyèsí Olúwo ẹjẹ agbọ́ tí kábíyèsí fẹ́ bá wa wí ẹjẹ agbọ́rọ̀. Akú ìyèdún ọdún egúngún tí à ń ṣe lénìí ní Ìwó Adẹ̀kú ọdún náà káàkiri gbogbo ilẹ̀ káàárọ̀-oòjíire. Kú òtù òjíire kú òtù kìí ṣe káàárọ̀-oòjíire. Oníṣẹ̀ṣe ni àwa. Adẹ̀ ń ṣèṣẹ̀ṣe. Mufti ọwọ́ ba mufti kábíyèsí Olúwo ní òun èso ọba ìsìláàmù òun èso ọba kírísítẹ́nì òun èso ọba ẹnikẹ́ni oníṣẹ̀ṣe ni àwa mufti ìwòsàn ń gbọ́ èyí ọlọ́mọ wàá ṣàánú wa nípa àwọn alákatakítí ẹ̀sìn yìí o mufti ìwòsàn ń gbọ́ wá jáde tó o bá wá tó bẹ́ẹ̀ jáde kọ́ ọ wá tó sọ jágọ́ọ̀sì tó o máa sọ lẹ́nu tó wá jáde takò bí gómìnà bá ní wọ́n wá gbé ọ wá a sì máa ti ń dùn ọ́ Oyètọ́lá tó ṣàtìlẹ́yìn fún tí ò wọlé ní ń dùn ẹ̀yẹn ń gbà fọ́lọ́run ni Ṣèyí Mákindé nípínlẹ̀ Ọ̀yọ́ náà kírísítẹ́nì ni ẹ wá wo mọ́sálásí tí Ṣèyí Mákindé kọ́ Ṣèyí Mákindé tí Ṣèyí Mákindé ìdẹ̀rí jíjẹ́ tí Ṣèyí Mákindé ìdẹ̀rí jíjẹ́ ọkọ̀ mọ́sálásí àdọ́gba ó dàbí Mẹ̀dínà tí Ṣèyí Mákindé ìdẹ̀rí jíjẹ́ tí Ṣèyí Mákindé ìdẹ̀rí jíjẹ́ o tí Ṣèyí Mákindé ìdẹ̀rí jíjẹ́ ọkọ̀ mọ́sálásí àdọ́gba ó dàbí Mẹ̀dínà tí Ṣèyí Mákindé ìdẹ̀rí jíjẹ́ ọkọ̀ mọ́sálásí ó tún kọ́lé kéwú sí wọ́n kọ orúkọ rẹ̀ sí àwọn òpònú wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ kúlẹ̀ kọ́ lọ parẹ́ ní Dubai St Mary Holy Mary ya Jésù wọ́n kọ orúkọ ẹ̀ sára mọ́sálásí kí ló ń burú mẹ́ ká bá kọ gọ́vnà Ṣèyí Mákindé Central Mosque ṣégbà ó ti jẹ́ kírísítẹ́nì ṣégbà tí wàá kírun bẹ̀ Ṣèyí Mákindé là ń kírun fún ọyẹ́ ẹ lọ pátá Brazil ṣàìlèṣekọ́lá rẹ níwòrò òdù ṣèbóun ló fọwọ́ ara rẹ̀ kọ ó ti kọ́ ẹja fi ọ̀nà rẹ̀ ṣùgbọ́n mi ìmọ̀ tí máa ń dà yín láàmú ẹ kẹsà gba wèrè mẹ́sìn ẹja fi ọ̀nà rẹ̀ àpèjúwe dáadáa ní Ṣèyí Mákindé fi ilẹ̀ yìí pé kírísítẹ̀n ni mí àmọ́ mi ò kó tẹ̀yìn mùsùlùmí kéré kí ló dé ṣé nígbà tó ti ń ṣe gómìnà ní ìsìn gbogbo títì tó bá ṣe gbogbo ọ̀nà tó bá ṣe kírísítẹ̀n nìkan ní lò àní mufti Ìwó jókòó jẹ́ gbà fọ́lọ́ Oyètọ́lá tẹ́ ẹ ṣàtìlẹ́yìn fún ọ̀wọ́lé gbogbo alámọ̀ pé Oyètọ́lá náà ní bàbá Olúwo ṣàtìlẹ́yìn fún ṣùgbọ́n gbọ́n lọ́sọ pé Ademola Adeleke ní ọ̀wọ́lé kí la fẹ́ ṣe ẹni tẹ́ ẹ̀ já fún ó ti gba mínísítà tí gómìnà bá sì lóun ọ̀fọwọ́ sí tó competition tó pe gbogbo aráàlú jọ wọ́n withdraw rẹ̀ ṣùgbọ́n a ti gbà ó ti lọ ọ̀rọ̀ ìlú lọ́kù báyìí ẹjá máa gbọ́ tí kábíyèsí Olúwo ń bá wa sọ ẹjá máa gbọ́ o mufti Ìwó ẹ bá ń pe mufti Ìwó wá sí ti ya lónìí o. egúngún tí à ń ṣe lénìí ní Ìwó
àdẹ̀kù ọdún náà káàkiri gbogbo ilẹ̀ káàrọ̀ òjìrì àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọdún láàmú ṣe láyé. àmín o. Oníṣẹ̀ṣe ni àwa. Àdẹ̀ ń ṣẹ̀ṣẹ̀. Kábíyèsí ń ṣẹ̀ṣẹ̀. Dáadáa. èmi mọ̀ àwọn èèyàn lè mọ̀ tèmi bá lọ sí Amẹ́rẹ̀ níwò oṣù kọkànlá ni wọ́n máa ń bọ igi ńlá Olúwo ni máa ń fa òrúkọ itú bá àta òrúkọ lẹ́tẹ̀ fi ń ṣe ó ń ṣẹ̀ṣẹ̀ kábíyèsí ò jiyàn. Kẹ́ máa lọ ní àlàáfíà kẹ́ jẹ́ kẹ́ ọdún yìí kó dùn kó láyìn ọdún kan tá a sọ pé ní tí a kàn sọ pé a gbọ́dọ̀ ṣe òun ni pé eégún tí ò bá ti fẹ́ rí èèyàn tàbí tó ní obìnrin ò gbọ́dọ̀ jáde tàbí ọkùnrin ò gbọ́dọ̀ jáde kò sí láìpẹ́ ní nǹkan ni ó lè fa ìdàlúrú. bẹ́ẹ̀ ni irú èèyàn kábíyèsí ní point ní Ìwó population mùsùlùmí ló pọ̀ jù ní Ìwó ká wá sọ pé a fẹ́ gbé orò ẹ má jáde o obìnrin ò gbọ́dọ̀ jáde o ẹ má jáde lọ́sàn-án o ẹ má jáde lóru o lè dá wàhálà alẹ̀ kò sí láì fi gbé ṣùgbọ́n pé ká wá ní pé kéléégún ọmọ ṣe kí ọlọ́yọ̀ ọmọ ṣe kó nípa ọmọ ṣe kó ní Ṣàngó ọmọ ṣe agbára ọba kan ò tó bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá agbára gómìnà ló tó bẹ́ẹ̀ èyí tó bá fi lè pàṣẹ tó bá di pé wọ́n ń dà lúrú gómìnà lè pe ọba ẹ pè wọ́n ẹ bá wọn sọ̀rọ̀ torí pa bẹ́ẹ̀ yín ni wọ́n wà gómìnà lè pe ọba irú ẹ̀ ní ìgbésẹ̀ tí ọba mi kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn gbé tí wọ́n pe gbogbo àwọn alágbà tí wọ́n sì pe lórí wọn alápinni nígbà wọ́n parí gbogbo ẹ̀ tán tí wọ́n sì rí àwọn ọlọ́pàá wọ́n bá wọn sọ̀rọ̀ ẹ̀ táwọn bá mú o báyìí ní o wọ́n sì tún ní kí wọ́n máa bá a lọ. I am a traditionalist and I'm the custodian of tradition and culture. ṣé ẹ ti gbọ́? ìtì ń bẹ nínú ìwé tí wọ́n fún àwọn ọba nu nǹkan méjì o custodian ìnìyí nípa olùdábòbò olùtọ́jú nípa àṣà wa ìkejì ni pé kẹjá láàfin ọjọba ní gbogbo ìlú tó bá wà bóòlù àlàáfíà ó ṣèjọba ọba kan ò gbọ́dọ̀ máa sọ pé dá gbogbo sálú ilé yín nù àwọn kan lè ń bá wí àwọn kan ò gba ìsìláàmù ò ṣe christianity látijọ́ tílẹ̀ Yorùbá ti ń bẹ wọ́n bá ẹ̀sìn ìbílẹ̀ wọn bọ̀ ni wọ́n wá pọ̀ nílùú ni o wọ́n kéré ìlú ni ẹ gbọ́dọ̀ fẹ́ tọ́ wọn dùn wọ́n torí pọ́wọ́ wọn làwọn bàbá wa ti bá lù ọmọ àfáà làwa ọmọ mọ́ta làwa aláwọ̀ ò ní ṣàbòsí ní tó bá lè dalẹ̀ Yorùbá rú àní gbà fún yín tó bá lè dalẹ̀ Yorùbá rú àwọn ò ní gbà mú fi Ìwó gbogbo tó ní ọlọ́gbé Olúwo ọba sọ di òfin tó ti rí pé kò fin kankan o àpárá rẹ lọ ń sọ ọ́ sí gómìnà jẹ́ kí ọ̀fọ̀ òfin rù nẹgbá mo jẹ́rìí Adeleke Michael Jackson ìjọ ni ó fi ọjọ́ tó fi wọgbẹ̀ ẹ̀wọ̀n sọ́rẹ́ bọ́lá wọn bá gbé sáà fún yín tẹ̀ ń sọ̀rọ̀ lórí social media ayé ti dáyé tẹ̀ bá tẹ̀ tí lówó ra dátà 200 naira sórí kíní yá máa gùn yín yóò máa gùn yín. That might infringe on people's freedom or rights. èmi ọmọ pófin ọ̀run ni wọ́n ń lò ń lọrin nìkan lófin ayé òfin ọ̀run ni wọ́n ń lò ń lọrin. kéèyàn má jáde lálẹ́ gbọ́dọ̀ ṣẹlẹ̀ níwò orò tí ó ní àgbọ́dọ̀ jáde lálẹ́ sí àárọ̀ ní aago kan sáago kan ìyẹn nìkan ni bẹ́ẹ̀ni àgbàláyè ni. kábíyèsí Olúwo sọ̀rọ̀ ìgbà tí a rí fídíò yìí àwọn ọmọ tí ń lọ létà làwa tó mọ̀ pé nǹkan ti ju nǹkan lọ ẹ̀jẹ̀ ń gbélé padà sí ibí ẹni mo bá bẹ̀rẹ̀ sí ní wo àwọn ìwé ìròyìn làwọn èèyàn bá ń pè mí káàkiri ti ìbútòrò àgbáyé lọ àwọn ọba náà àwọn ọba aládé nílẹ̀ Yorùbá bá ń pè mí pé Aare ò pìtàn ó tí ìkàwé ìròyìn ni mo léwo ń bẹ̀ àwọn ìwé ìròyìn pọ̀ tẹ́ ń gbé o ni gómìnà Ademola Adeleke bá bínú tán gómìnà ẹ jẹ́ èbùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ gómìnà ní èbùrẹ́ má fi lọ mí lásìkò yìí ẹ má fi lọ mí lásìkò yìí mò ń jó lọ́wọ́ Michael Jackson Adeleke òṣòro kọlù Adeleke òṣòro kọlù Michael Jackson òṣòro kọlù Jackson bá bínú tán
wọ́n sì gbé àwọn èèyàn dìde pé kí wọ́n lọ sí ìwò. Kábíyèsí Olúwo ò sí nílé, wọ́n bá àwọn ìjòyè wọ́n sì pè wọ́n. Gómìnà ọ̀dà lábàá o, gómìnà ń pàṣẹ ni o, ẹ jẹ́ kí oníṣẹ̀ṣe ó ṣèṣẹ̀ṣe. Tá a bá rí ìtọ́ bá ní pé ó ń gbá lórí òun, ó wá ní pé ó ń gbá lórí òun níwèrè lórí, o kò níwèrè lórí tó jọba o, ìjọba lágbo wèrè. Tíjọba sọnù, ìjọba sì lágbára. Ademola Adeleke ó lè ti ààfin Olúwo, l'Ademola Adeleke ó sì lè ti mọ́sálásí, ó lè ti ṣọ́ọ̀ṣì, ó lè ti ojúbọ. Adeleke òṣòro kọlù, Adeleke òṣòro kọlù, Adeleke òṣòro òṣòro kọlù. Ìta ń sọ fún yín nìyẹn. Ilẹ̀ Yorùbá bàbá yìí, ṣùgbọ́n mo tún wá rọ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àti gbogbo ìjọba ìpínlẹ̀ nílẹ̀ Yorùbá, ẹ ṣèpàdé, ẹjọ́ ń kálukú ọmọra rẹ̀, ẹ sì kìlọ̀ fún àwọn ọba kí wọ́n mọ ojúṣe wọn, ẹ sì pé àwọn olórí ẹlẹ́sìn, gbogbo àwọn ìjọ tí wọ́n bá ń dálẹ̀ tó bá jẹ́jọ ẹ̀sìn tí wọn ò bá rẹ́gísítà lọ́ndà yín, yálà ti kírísítẹ̀ ni o, ti oníṣẹ̀ṣe ni o, tìbílẹ̀ ni o, ẹ máa gbégi dé dáa, ẹ má jẹ́ wọ́n balẹ̀ yìí jẹ́, ẹ má jẹ́ wọ́n balẹ̀ yìí jẹ́, ẹ máa gbégi dáa. Kí ló dé? Èmi dára nǹkan tú ò ní mọ́nà mi máa lánàá tú ò tọ́tíàmù lásánlásán ọ̀nà mi tú ò ọwọ́ ajásìkò tára nǹkan mi lẹ́wà tó ń dára dẹ̀rẹ̀dẹ̀ lẹ̀. Ẹjọ́ oníṣẹ̀ṣe ó ṣe sí ẹ̀, ẹjẹ́ agbájúmọ̀ ìsìláàmù wa, àwọn ọmọ tiwa gẹ̀ẹ́sà àti kọ́ wọn yanjú náà táìnàgà tẹ̀mọ́lé ńlé. Irọ́ sì lẹ́ ń pa. Àlẹ́ mi máa ń sọ tẹ́ ẹ bá gbéra yín pamọ́ pé káyé ọmọ rẹ̀ yín ṣe ẹ lè gbéra yín pamọ́ fọlọ́run. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí, mi ì sóògùn, mi ì ṣe ẹ fi mí lẹ̀. Ìjọ tí ó bá di pé ẹyin ibì sómi ti débẹ̀ o, ṣe ẹ ti rán aṣọ rẹ̀ níbo lẹ gbókù sí, ìbókù mi ó kọ lọ́hùn. Mi ì solóòsà, mi ì solóògùn, iṣẹ́ tọ́lọ́run rán mi lèmi ń jẹ́, agbe tó fi ń jà fún wọn ni. Ṣùgbọ́n yìí tẹ́ ẹ wá ń pariwo yìí, ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́lẹ́bọ, lolóògùn, lonífá, láláwo, gbogbo tẹ́ ẹ wá ń báwọn èèyàn wí sí ilẹ̀ ń ṣe ń kọ̀rọ̀. Bàbá wa ìmáàmù Mọ́tàlá lè máa ń sọ ọmọ gbọ́ nígbà tá a bá sọ bàbá pé bàbá bàbá wa ṣàwàdà Laji Abbas ọmọ bá ń ṣe gan bàbá òní tó pilẹ̀ lé o pilẹ̀ lójú nálẹ̀ débi pé wọ́n sọ̀rọ̀ rẹ lẹ́yìn pé ojú wo ló pilẹ̀ ní débi ẹ̀yìn èbí wọn lẹ́yìn ló dúró yìí. Ní bàbá wa ìmáàmù Mọ́tàlá tòní ẹja sọ̀rọ̀ àwa agbára ọ̀rọ̀ sísọ ẹja akọ́ṣẹ́ ara wa. Èmi sì máa ń sọ ọba èyí jáde sọ̀rọ̀ sáá ọ̀rọ̀ ọba àṣẹni ọgbọ́dọ̀ rìn, ọba èyí sì gbójú jáde sáá ní gbogbo ìgbà. Iyì wo kí náà wọ́n fi ń pè lọ́ba? Kì í ṣe tá a kàn lè kùfìrì rí, kì í ṣe tọ́kàn lè ṣàdédé sọ̀rọ̀ jẹ́ fi ń pè lọ́ba nu. Yọ́ wà nípò ọ̀wọ̀, yọ́ wà nípò ọlá, yọ́ wà nípò bàbá. Ẹni tí wọ́n ń gbé gbàǹkanjọ odò tó lóun fẹsẹ̀ sọdẹ pẹja nígbà tẹ́lẹ̀ kan àwọn bàbá òrì agbègbè ìbímọ nílẹ̀ ẹ̀ tó wá fún wọn gan lẹ̀ ńkọ́ kí ni kó ṣe? Aláàfin Ọ̀yọ́ mọ iye bí ilẹ̀ rẹ̀ dé mọ́, gbogbo ilẹ̀ sì mọ́ nù tàn. Ilẹ̀ tọ̀ ni ẹ mọ̀, ilẹ̀ tọ̀ wá ẹ mọ̀, ilẹ̀ tàwùjálẹ̀ ẹ mọ̀, gbogbo ilẹ̀ sì mọ́ nù tàn. Àwa dé ilẹ̀ wa dowó ẹ̀yọ́ àkéétì ẹ̀yọ́ bẹ́ẹ̀tì. Ìyún lẹ́yẹ ká mójútó ìdàgbàsókè tó yẹ kó bá lù kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun, gbogbo ẹ̀yin lọ́balọ́ba agbègbè Ìwó, kí gbogbo owó ṣera wa lọ́kan. Ayé ìjọ ni ọlá tó ti tán, ọlá tó ṣe pé patí nìkan ló kù sí ilẹ̀ ìrìn kìíní. Ẹ má mójútó bí ìlú ó ṣe dáa, ẹ má mójútó bí ìlú ó ṣe dáa. Nínú àwọn ọba tí mo nífẹ̀ẹ́ tí mo respect l'Olúwo, àmọ́ èyí ò ní ká mọ́ sóòótọ́. Nínú àwọn ọba tí mo tún nífẹ̀ẹ́ tí mo respect ni ọba mi bàbá mi Olówùkúta Màkámà. Torí pé àwọn méjì ń lé dàgbàsókè ìlú ni. Tẹ́ ẹ bá dé Kúta bó ṣe jẹ́ pọ́wọ́ ọdún lọ́bọ́ sí gbogbo ìgbà bàbá ìwọ náà bí dàgbàsókè ó ṣe bá lu Kúta. Lọ́wọ́ adé Mufti Ìwó ọ̀rọ̀ ló ti gbọ́ òun o. Bí ìwọ lọ bá wá lágbára ni o, bí gómìnà ni o. Bẹ́ẹ̀ bá wá lọ kóòtù ni pé gómìnà ti ní pé kó níṣẹ̀ṣe ó ṣèṣẹ̀ṣe rẹ̀ kí wọ́n ṣe wọ́ọ́rọ́wọ́
mo jí wọ́ọ́rọ́wọ́ o mo sùn wọ́ọ́rọ́wọ́ o mo tọ̀ wọ́ọ́rọ́wọ́ o mo ṣe gbọ̀nsẹ̀ wọ́ọ́rọ́wọ́ o àdúpẹ́ o. kí ló dé ẹ sì múnú bí wá débi pé ẹjẹ́ àwọn èèyàn mọ̀ yìí pé Ìwó náà wọ́n ti pe àwọn Fúlàní kí wọ́n kógun wálẹ̀ Yorùbá kí Ìbàdàn tó dìde. ẹja ibi tẹ́ ẹ jẹ́ kí inú ó bí wa dé ìtàn tá à ń tọ́jú pamọ́ nígbà táwọn tó ń pè mí ńlọrin ẹnìkan ti ẹ̀ pè mí lónìí wọ́n ti blọ́ọ̀kì òun lórí kọ́mẹ́ǹtì nígbà tó ń sọ̀rọ̀ àlùfàǹsá òun fẹ́ ṣe fídíò lórí ìtàn tí mo sọ nípa ọ̀rọ̀ Ṣọlá Gbẹrú mo ní kí wàá tèmi ṣe fídíò nígbà tẹ́mi ó ṣe tèmi èmi ò pé ọ̀ tọ́ ọ bá ṣe tọ́ bá wọ́ tọ́rọ̀ rẹ bá wà relevant táwọn èèyàn bá rí wọ́n gbọ́ àwọn tó bá yẹ kí wọ́n fi hàn wá wọ́n sẹ́ǹdì ẹ̀ sí wa kí ni àṣẹṣà máa sọ fún mi pé mo fẹ́ ṣe fídíò sẹ́mi pẹ́ nìkan nu yín pé mo fẹ́ ṣe fídíò pé tó ìtàn tẹ́ ẹ sọ àlọ́ ni o èmi ń sọ tèmi ìwọ náà sọ tiẹ̀ ṣùgbọ́n yóò mọ tó jó òótọ́ kí ló dé ẹ bá múra kà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  sáfẹ́ bàlújẹ́ tí kì í bá ṣe àwọn tó ń gbé sùnmọ̀mí ẹ̀sìn tó ń dá wàhálà alẹ̀ àwọn tó ń jẹ́ oníṣẹ̀ṣe àwọn olóògùn bílẹ̀ gbogbo wọn ń bẹ nílọrin tí wọ́n ṣe ń jẹ́ fẹ́ ṣe tí wọ́n rọra kó ń bẹ̀ lọ́wọ́ kan tẹ́nì kò tiẹ̀ ní rí tí wọ́n rò ṣùgbọ́n yìí náà àti ìtòlé wa tán à ń lọ lọ́rin o a fẹ́ lọ sí lọ́rin ìṣẹ̀ṣe nílọrin ọ̀dà ìṣẹ̀ṣe tá a ṣe yìí kí èlò la pámbè ló la gé níbẹ̀ kí ni nǹkan tó jẹ́ kókó tá a fi sùn tá a ṣe kò sí. àwọn tourism ibi tó yẹ ká jí ibi gbafẹ́ tó yẹ ká jí ó yẹ ká pa àwọn èèyàn both local and international tẹ́lẹ̀ ká sọ fáwọn gómìnà wa bóyá o ìtafẹ́ ṣe o a máa gbé interstate ni tí ìpínlẹ̀ kan bá gbà lọ́dún yìí ìpínlẹ̀ mi ò gbà á sì ti ya pátánì rẹ̀ á ti máa bá bọ̀ bóyá bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ní gbogbo ibi tó yẹ ká lọ tó ṣe pé àwọn ààyè pàtàkì ìjọba tí wọ́n declare holiday tí gbogbo àwọn èèyàn wà lọ́balọ́ba àwọn gómìnà wọn àrònú èyí àwọn èèyàn lọ́rin ẹ lọ ẹ jẹ́sẹ̀ bọ̀n ìyà àti ìtòlé wa tó ẹ̀gbínlẹ̀ kí ni ìyàtọ̀ láàrin ẹ̀yin àtàwọn àfáàdé tẹ́ ń kóra wọn jọ tí wọn ò mọ tọ́kàn ẹ bá wọlé ẹlòmíì ìsìláàmù ìyàwó rẹ̀ ò pé tọmọ ò pé tó ń gan ò pé ẹ múra kankankankankan àwọn ọlọ́pàá ọlọ́run ẹ jẹ́ ta lọ́lọ́run ẹ jẹ́ kó kú sọ́gbẹ́ ẹ̀wọ̀n kẹ́ wá ríran wò ẹ mọ̀ pé gíran níran pàwèrè wò kó rí pé ìyá wèrè wà dáradára sí gbogbo nǹkan tí ò nítumọ̀ ìjà àpè náà àpè ta lọ́lọ́run náà a sì bá sọ̀rọ̀ ìgbà tó ń sun kùránì níbo gbogbo yín wà ẹ sí láyé ńgbà náà níbo tí ń bọ́ ànábì ó ń bọ́ àwọn personality àwọn baba ńlá wa tó ń ti lọ táwọn ti báṣẹ́ tí wọ́n lọ àwọn ti lọ pẹ̀lú ẹ̀san àmọ́ àlùkùránì náà ti sọ òṣùlà tún nà mí nàlẹ́ àwàlú wákọ̀ ní ìlú mí nàlẹ́ àìrè ọlọ́run ní púpọ̀ náà àwọn èèyàn ti lọ pẹ̀lú èrè bí tí bẹ́ẹ̀ ló kùnú yín tí ó jèrè àwọn tí ó pín tí tó kù náà ní pé ẹ má tó kó bá wọn ẹ má sọ wọn dàbí mo ti dàbí ti yín. ṣé kàkí ó gba góòdì ó rí níbodè wọ́n kú ọmọ ẹ̀yìn nìwá wọ́n pè mọ́ra wọ́n jọ sọ̀rọ̀ kẹ́ ẹ fi ṣéèkì ilẹ̀ ńgbà náà kí wọ́n bá sọ̀rọ̀ kí wọ́n bá fìyà jẹ́ èèyàn àfi kọ́kọ́ gbọ́ tẹnu rẹ̀ sórí ṣé kàkí ó gba góòdì ò pé nígbà tó gbégbé sẹ́wọ̀n sórí rẹ̀ ò pé mo ń wo Saheed Shittu náà lónìí ó náà ń ṣe prógáàmù ẹ bá fẹ́ kọlu ẹ̀mí àlọ́rin gbogbo àwọn làwọn ò jọ dìde sí nígbà ó ti mọ̀ yí pé àwọn ògo Ìlọrin ó ṣeéṣe kí wọ́n kí òun náà ti bú ẹ̀mí àrí tó bú ẹ̀mí à tó tún gbé ẹ̀mí àṣépè ni tó ń gbẹ́mí àṣépè yálà o àgbà ẹ̀mí à lólórí o àwa Yorùbá àgbà lólórí o àmọ́ olórí ìlú kan ni olórí Ìlọrin ni Ìlọrin ò sì kéré sòkèèyàn wa máa gbérú ọba bẹ́ẹ̀ àbí baálẹ̀ ẹ̀bẹ̀ àbí ẹ̀mí abẹ̀ àbólórí ibẹ̀ kọ́ wa máa gbé ṣépè ìwọ náà lọ́wọ́ lọ darapọ̀ mọ́ wọn iná ẹ̀ ni pé sọ̀rọ̀ kọ́ sọnù ẹ̀ ẹyin lòun tó bá bọ́ọ̀lẹ̀ kì í ṣe é kó wọn ń wojú rere gbogbo àwọn tẹ́ ẹjọ́ pilẹ̀ àbòsí yìí dà níbo wọ́n bá já ẹ̀yin náà lẹ́sìn fa gbogbo títa lọ́lọ́run ṣe alẹ́ yìí lẹ dálẹ̀ ẹ̀yin fìtínà tẹ̀yìn àfáà dálẹ̀ lẹ lọ kó bá ta lọ́lọ́run
ẹ̀yin náà lẹ jẹ́ kí Islam ó sọ àwọn èèyàn orí ibú tẹ̀ ń ṣe ẹ̀yin wèrè ọ̀tọ̀ Ọlọ́run gbogbo yìí tẹ́ ń bára yín jà tẹ́ ń bá wa lójú jẹ́ lórí social media ẹ̀tọ́ àṣírí ara yín àní ìtọ́lu jìbìtì tẹ́ ń gbé wá àní ìtọ́jú pé gbogbo wa náà la kú lórí social media ó ti dá 2.5 million padà ó ṣe èrò pa kú lórí àmọ́ tá à ń ṣe ẹnu gbogbo yìí náà tọrọ ẹ gba kóòtù lọ ẹnu gbogbo yìí náà tọrọ ẹ̀yin wá lè màláìkà báyìí ẹ̀yin lè màláìkà Ọlọ́run tọ́lọ́run ránṣẹ́ tọ́lọ́ fẹ́ fi pátá lọ Ọlọ́run rẹ̀ àbí ẹni tí ò tí ì kú ọmọlúkú tí ó pa òun ẹni mọ̀ ń gbọ́ wá sí àfa kan nígbà tí ta lọ́lọ́run ti sun àlùkùránì ní ṣiṣẹ́ ti bá àwọn tó lẹ ànábì lóko ṣé wọn ò pàpà gba ìsìláàmù kí ló burú ju bí ká lẹ ànábì lóko kí ló burú mbẹ ṣé wọn ò pàpà gba ìsìláàmù sọlọ́run ò sì yọ́nú sí wọn ẹ má gbé ìdájọ́ kalẹ̀ Sheikh Adam nígbà ọ̀rọ̀ Kùmẹ́ni ní Iran àti Samuel Murisidi bàbá sọ́ngbà náà pé Kùmẹ́ni ò dáadáa Murisidi ó ń lọ sí àlùkùránì wá ń tọwọ́ bọ kùránì lóríṣiríṣi ó yí àwọn nǹkan padà ń bẹ̀ ó wá print ẹ̀ Kùmẹ́ni wá ní ó ti tọ́wà mùsùlùmí wọ́n pa mí kíbi tí wọ́n bá ti rí ọba sálọ sí Europe bàbá wa sọ́ngbà náà pé kò dáadáa Samuel Murisidi ń bẹ láyé tí Kùmẹ́ni fi kú àìgbé ìdájọ́ kalẹ̀ ẹ lọ pa ó láì gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ sáwọn kan wọ́n rán ni àbó nínú bí ni àbíkọ̀ lágbọ́yé ni àbó ti ya wèrè ni gbogbo ẹ̀ níjọba ó béèrè bẹ́ẹ̀ ṣe ti ta lọ́lọ́run mọ́lé tí agbẹjọ́rò tó bá mú yányán bá jáde wípé ó ní skọ́skọ́ ọ̀rẹ́ ẹ̀ bá dáràn ẹ ti wèrè mọ́lé àbí òtí ẹ̀rẹ́ orí agbẹjọ́rò òkè kí ló ṣe nǹkan báyìí ló ṣe ẹ̀ nínú òfin ẹ̀yẹjá agbẹjọ́ rẹ̀ ìtẹ́ ìfipamọ́ ẹ̀ náà ti tó ìbáṣe pé bí gbogbo wa ṣe múra kankan kánjọ wọn gbé ta lọ́lọ́run wá sí kóòtù la ṣe múra sí ẹ̀sìn ni tẹ́ a bá àwọn àfáà tẹ́ ń ba ìsìláàmù lójú jẹ́ tẹ́ ń bára wọn jà lórí social media ìtí ọ̀sọ́nù lẹ́ẹ̀mọ́ wá kí bẹ́ẹ̀ nìkan bá ti sọ̀rọ̀ báyìí ẹ̀ hàn bẹ́ẹ̀ lè bá sọ̀rọ̀ ẹ̀ hàn kò wá sí Islam pé ká pera wa sákìyèsí mọ́ ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe àtúnṣe ara wa títí di àná ni Jackman sì ń ṣépè ló sì ń ṣépè títí di àná ṣé wà sínú ẹni lórí ọ̀rọ̀ mùdírù mẹ́ríkàs lórí ọ̀rọ̀ bàbá wa Sheikh Adam ìwọ́jọ́ ọmọ bàbá wa Sheikh Adam bàbọ́jọ́ ọmọ mùdírù mẹ́ríkàs ìjọ làárọ̀ ọmọ mùdírù mẹ́ríkàs tọ́jáde tí ń ṣépè tí ń ṣe náà dandan lórí social media kí ló dé ẹjẹ́ àgbọ̀nà àlàáfíà ẹjẹ́ wọn kọ́ rí dáadáa tọ́lọ ní kò sí tọ́lọ fi rò àyà nábì ìwà ṣe tó ti ń flag wa ni ó ti ń korò ẹjẹ́ àṣẹ sùúrù kí wọ́n gbọ́wọ́ kù ń bẹ̀ wọ́n flag wa àwọn tó bá wù wá lórí YouTube àwọn ò lè rí flagging wọ́n flag wọ́n ti dénú àwọn ọ̀tá lọ síwájú wọ́n ti ń da flagging bò wá wọ́n rí pé kíní wọ́n rí pé wáàsí ti ya wọ́n ti ń da flagging bò wọ́n ti rí pé wáàsí ti ya wọ́n da flagging bò wá wọ́n flag ẹ̀ gan ni ẹ gbọ́wọ́ kò ń bẹ̀ yan ọ̀tá lọ síwájú ilẹ̀ Yorùbá ẹ gbọ́wọ́ kò ń bẹ̀ játúwò jáwò àti lo network mẹ́ta láti lò báyìí flagging lélẹ̀ tó network ń bẹ lórí gbogbo tá à ń lò níbí sí tí ò sí network tó dúró lórí ẹ̀ network yẹn dúró flagging ni ó ti dúró báyìí ẹ múra sí o ẹ máa flag wa ẹ̀yin náà ẹ̀wọ̀n tí mo máa ń sọ nìyẹn láti èèyàn 600 and kìíní tá a wà tẹ́lẹ̀ ó ti já wá sí 230 àti wọ 600 and something tẹ́lẹ̀ ló ti já wá sí 220 báyìí lórí pé wọ́n flag wa náà ni ẹ múra sí àwájú yín lọ ẹ rí yóò tó padà sókè ní ìsìn tá a fi jù yín lọ́dún ó ti wọ 317 ẹ bó ti ń lo òkè padà ẹ múra sí ẹ máa flag wa ẹ bára yín wí ná ẹ tún lé yín ṣe kẹ́ ẹ tó lọ máa nájú ogún ológun ẹ tún lé yín ṣe wọ́n tó ti bẹ̀rẹ̀ flagging wọn padà ẹ tún lé yín ṣe ẹ̀yin lẹ̀ ń ráàfẹ́ ẹlẹ́bọ ẹ̀yin gan lẹ̀ sì gbẹ́bọ jùlẹ̀ nígbà Saheed Shittu tó ń gbogbo àfáà lẹ́lẹ́bọ
òun sì ń jókòó ń lé Sunday Igboho kí n Sunday Igboho ṣé Sunday Igboho fẹ́ bọ ìpamọ́ pò ń ṣe débi pé Sunday Igboho tó tún sọ dábẹ́ mo ní kílípù yẹn lọ́wọ́ ọ̀rọ̀ tí àsìkò ọ̀rọ̀ ètò ni tó ń sọ yáyáyáyá owó ni wọ́n máa kó bọ̀ wọn àwọn àfọ́ ọmọ àlewó nìyẹn lánàá sẹ́nìkan tó bẹ̀ kó wojú àwọn àfa láwọn àfẹ́ ẹni Ọlọ́run nígbà àwọn náà sì dúró jẹ́jẹ́ tí wọ́n fira wọn sípò ọ̀wọ̀ wá dé nínú yín náà lẹ wá ń pàtà a sọ pé mùsùlùmí ò sí nílọrin ṣùgbọ́n ẹ fi Ìlọrin ilẹ̀ Yorùbá nìlọrin ẹ mọ̀ yìí tàn lọrin padà wọ́n flag ni kì í ṣe network ẹ mọ̀ bá wa tẹ love ẹ mọ̀ bá wa tẹ like ẹ dẹ̀ máa comment wọ́n flag ni o network gbogbo network tó wà lórí bí ló dúró flag ni tó rárá wọn kò dodo ọ̀rọ̀ ara wọn kò dodo ọ̀rọ̀ èmi ò lépè iṣẹ́ fẹ́ nìkan kan lórí ẹni tó ń flag ni ìlépè iṣẹ́ fún wọn ṣùgbọ́n Ọlọ́run tí ń ṣe èèyàn lẹ́sàn-án yóò san ọ́ lẹ́sàn ìwà rẹ̀ ìdí sọ̀tún báyìí lọ kí ló dé wọ́n ṣe wáàsí ẹ̀ ṣe wáàsí ẹ̀ ń pààlọ́ ẹ̀ ń bú àwọn baba ńlá wa ẹ̀ ń bú àwọn baba ńlá wa èmi rò pé ńgbà tí gómìnà pàṣẹ ní ìsinyìí èmi rò pé mufti ìwọ jáde ni yóò wá ní kò sírú òun àní gbé ọdún nípínlẹ̀ Ọ̀ṣun Àbújá lágbé ọ lọ ọlọ́bẹ̀ lọ́wọ́ ẹsẹ̀kìsẹ́kì àbí kí ni wọ́n ń pè láyé Buhari ẹ má gbéra dẹ̀rẹ̀dẹ̀ wọlé Yorùbá ẹ má sì kó kokúkó sáwọn ọba wa lórí ṣé kírísítẹ́nì ọ̀jọba ní Ìwó kábíyèsí ọba wa Bímbọ́lá ṣé kìí ṣe kírísítẹ́nì ni kí ló dé nígbà ọ̀jọba tó jẹ́ kírísítẹ́nì sọ́dà bìkan rú sọ́dà wórú àbí ọba Abdulrasheed ni ó jẹ́ mùsùlùmí àkọ́kọ́ tí ó kọ́kọ́ jọba níwò kí ló dé ọjọ́ wo sì ni ìsìláàmù wò èpẹ́ ẹni tí wọ́n gbé pàǹkọ́jọ́ odò tó lòun fẹsẹ̀ sọdẹ pẹja ìsìláàmù wò ọ̀pẹ tó bẹ́ẹ̀ ṣe ń gbé kí wàá ní kọ́ yọ̀ ọ́ ṣe kò sí gbogbo òlú kan nílẹ̀ Yorùbá tá a mọ̀ bí ìsìláàmù ṣe débẹ̀ ẹ̀ẹ́dẹ́ ṣe ìsìláàmù tó pẹ́ ju ti wó lọ tẹ́lẹ̀ ẹ̀ sì ń bẹ ni kí wàá ló dé kí ló dé ẹ̀wà máa ṣe kìnìún ẹ̀ máa dà lóru mufti fi tọ́lọ̀ ọ̀ràn ẹ̀ lẹ̀ kó ṣe wà ń bọ́ ta ń sọ̀rọ̀ ẹ lọ gbé bólúwo tó bàbá kan bá jẹ kò ní wọ̀ pẹ̀bí mọ́ ok àwa náà dúró dì ọ́ bí wọ́n lọ lágbára bí ìjọba ni àwọn ìjòyè ni wọ́n lè sọ pé ní táwọn fẹ́ ní àwọn afọbajẹ àtàwọn ìdílé tọrọ ọkàn tí gbogbo wọn bá jọ jókòó pé tó nǹkan báyìí la fẹ́ ẹ wò gbà títí ìpínlẹ̀ Ògùn wọ́n ṣèpàdé kìí sọdún kan kìí sọdún méjì kìí sọdún mẹ́wàá ní tí wọ́n ti ń fà á tí wọ́n jọ ń gbé wò síra wọn báyìí ní ká ṣe ṣe báyìí ní ká ṣe ṣe kò sí láì fi ń bí eyín àwọn nǹkan tí ó bá dáa tí ó bá gbà mú ẹja ayọ́kù ó ní Islam ti dé Ìwó ṣáájú Ìlọrin Islam dé Ìwó ṣáájú Ìlọrin ọ̀nà ibòmí lèyùn ọba aláwùsá ilé kọ́kọ́ gba ìsìláàmù ní Ìwó lẹ́yìn ọba aláwùsá lọ́ba anídẹ̀lẹ́sẹ̀ jẹ Ògún Mákindé kọ́ ni ìlò oúnjẹ kó tó wà òun ọba anídẹ̀lẹ́sẹ̀ yìí sì ṣe mùsùlùmí aláwùsá tó kọ́kọ́ jẹ mùsùlùmí lòun tóun jẹ ṣáájú anídẹ̀lẹ́sẹ̀ mùsùlùmí lòun òun ló gba ìsìláàmù ẹ̀ ni ló fi mọ́sálásí Jímọ̀ wó lélẹ̀ òun náà ló fi yídì Ìwó lélẹ̀ ní fi ń jẹ́ pé yídì Ìwó yídì ọba Àwo ni mọ́sálásí Jímọ̀ Ìwó mọ́sálásí ọba Olúwo náà ni òun náà ni ìmáàmù bàbá lóòsà rẹ̀ iná ló fi ṣe dàdáànì tí ń pe àwọn èèyàn àmọ́ ńgbà tóun lọ ẹni tó jẹ tẹ̀lé ọba anídẹ̀lẹ́sẹ̀ òun èé ṣe anídẹ làwọn èèyàn máa ń pè anídẹ̀lẹ́sẹ̀ àwọn tá a bá tún bí wọn pé kí ni ìdílé fi ń pè lánìdẹ̀lẹ́sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìmọ̀ níjọ́ tá a bá ti rí dẹ̀lẹ́sẹ̀ èèyàn àti mọ̀rú àwọn ẹlẹ́sẹ̀ tí ń ṣe àwọn anídẹ
ọba anídẹlẹ́sẹ̀ yìí òun ò wá ṣe mùsùlùmí ẹlẹ́sìn ìbílẹ̀ ní ìní dápọ̀ ẹ̀sìn rẹ̀ ẹ lọ ṣèwádìí torí mufti ìwé lọ́mọ gbogbo ẹ̀ àbí kẹ́ ẹ lọ gúgù rẹ̀ gúgù ẹ lọ bá kó kẹ́ gúgù lára rẹ̀. òun wá jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ ìwá ni àlí lòun wá ń jẹ́ ìmáàmù. àlí ń jẹ́ ọmọ obìnrin níwò ọmọ ọkùnrin ní l'Ógbómọ̀ṣọ́ ọmọ ọkùnrin ní l'Ógbómọ̀ṣọ́ ọmọ obìnrin ní níwò tí wọ́n bá ń tọ́ pé Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tò ní pé ọmọ Ìwó ni ilé ìyá rẹ̀ lẹ́ ń tọ́ka sí Ògbómọ̀ṣọ́ nílé bàbá rẹ̀. ṣé ẹ gbọ́ mi yé tẹ bá ń sọ pé nígbà tí kinní tí mufti Ìwó ń pàtàkì mo ti rọ́ọ̀tẹ̀ ní kò lè torí pé ààfin Olúbàdàn ò jìnnà bàbá sì lolúbàdàn jẹ́ fún mi nínú ilé lókè àdúsí àlí Ìwó níjọ́ tí Olúbàdàn ń jẹ àwa dáná lọ ni tọ́ra àwọn ìyá tiwa nílé tiwa tọ́jọ́ máa àlí Ìwó tó ń bẹ nílé ìyá tèmi nílé bólólóje tẹ̀gbẹ́tàbúrò tún ní ìyá mi àti Olúbàdàn nítòsí jẹ́ mi ọ̀bẹ mi ọ̀mọ̀ tẹ́lẹ̀ kó tó di pé ìyá mi ó kú bí ọdún méjì àbí mélòó kan ni wọ́n wá lọ fún ìyá mi lówó bàbá sì ń bẹ ní ọ̀tún Olúbàdàn nígbà náà ní bàbá Olúbàdàn ti bẹ̀lẹ̀ Ìbàdàn tó ní wọ́n wá ní Olúbàdàn ló ní ọ̀tún Olúbàdàn ló ní kó wá fáwọn lówó pé wọ́n pín owó kan nínú ẹbí sẹ́ẹ̀tàn ní nílé bóló bí mo ṣe jọ́mọ ọkùnrin ní ọjà agbó nílé baálẹ̀ lọ́jà agbó bẹ́ẹ̀ náà mọjọ́ mọ obìnrin ní ilé bólólójì nílé baba kámọ́ nílé ìyá bẹ́ẹ̀mi náà ṣe ń jọmọ ọkùnrin ní Mọ́tàlá tí mo wá ń jẹ́ ọmọ obìnrin ní ọjà agbó lé baálẹ̀ lọ́jà agbó. àwọn Olúbàdàn tòní Ògbómọ̀ṣọ́ ni wọ́n ìyá wọn ní ọmọ Ìwó ló wá jẹ ìmáàmù nígbà tọ́ba tó jẹ òun ṣe kí ni o òun sì kéwú jagunjagun sì ni nígbà wá di pé ká tó máa yan balógun àjẹ balógun nílùú Ìwó nínú ìtàn wọ́n lè máa jolú ọdẹ o ṣùgbọ́n balógun àjẹrí nígbà ṣe ìpàdé tá a ṣe ní ọdún 1838 láti dáàbò bo ilẹ̀ Yorùbá ibẹ̀ ni gbogbo àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá ti wá ṣèpàdé àtàwọn alágbára àtàwọn Ọ̀yọ́mèsì yìí pé kíkú tí Aláàfin Olúkúewu bógun lọ lọ́jọ́ ìrọ̀lé ó tú torí ìdí èyí ìwọ Aláàfin má lo ogun mọ́ Aláàfin má lo ogun mọ́ Báṣọ̀run lólórí gbogbo ogun ilẹ̀ Yorùbá ìwọ Báṣọ̀run ogun Yorùbá dọwọ́ rẹ Olúyọ̀lé náà sì fi jẹ Báṣọ̀run òun ti jẹ baálẹ̀ ló gbé lo ogun Elédùwẹ̀ tá a jà ní ọdún 1835 àwa ní ọba títí di ọdún 1837 tí Aláàfin Àtìbá jẹ wá wọ 1838 tẹ́ wá fi Olúyọ̀lé jẹ Báṣọ̀run jókòó síbàdàn wọ́n sì jẹ gbogbo àwọn Ọ̀yọ́mèsì àtàwọn oyè Ọ̀yọ́ yòókù tán wọ́n wá ẹsẹ̀ wá òkè òtá láàfin lólórí ẹ̀ṣọ́ o náà fi wá fún Kúrúnmí lólórí ẹ̀ṣọ́ tí ń ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ má sì gbé síra wọn ẹ má ní Ààrẹ Ọ̀nà Kakanfò lólórí ogun ilẹ̀ Yorùbá ẹ lọ Ọ̀yọ́ o ẹ lọ Ọ̀yọ́ ẹ lọ béèrè mo kú sọ́ngbà tí bàbá wa ikú bàbá yèyá Aláàfin Ọ̀yọ́ ń bẹ bàbá sì sọ pé bẹ́ẹ̀ ni Kakanfò kọ́ lólórí ipò Kakanfò nínú ogun ilẹ̀ Yorùbá ó jìnnà ó lé 100 olórí ẹ̀ṣọ́ ìlòun àbẹ́ẹ̀mọ́ tẹ́ ń pè lẹ́ṣọ́ bodyguard Aláàfin Ọ̀rànmíyàn ló sì dáwọn ẹ̀ṣọ́ lẹ̀ 50 sì ni wọ́n ikú tí ọ̀bọ pa ọba kọ́ pa mí ni wọ́n mọ́ ọ̀rọ̀ Kakanfò tó bẹ́ẹ̀ sọ pé mọ́mọ́ lọ́wọ́ ìní wọ́n fi wá ṣe ìpàdé pé tó nígbà Olúyọ̀lé sì ti jẹ́ Báṣọ̀run Ìbà Ọ̀ṣọ̀run làpẹ̀tàn rẹ̀ Ìbà Ọ̀ṣọ̀run ìpàdé jẹ́ wá ṣe ni wípé kógun ọdọwọ́ Báṣọ̀run ọdọwọ́ gbogbo àwọn jagunjagun ìlú tí ọba wá ní balógun kí wọ́n máa ní balógun
ó sì dọwọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tóun bẹ lábẹ́ ọba ní tààràtààrà. Olúyọ̀lé lè dá ogun jà láì gbàṣẹ lọ́wọ́ Aláàfin torí ipò rẹ̀ tóbi. Nínú àwọn Ọ̀yọ́mèsì méjèèje, ìbò ti ẹnìkan ọ̀dà ti gbogbo àwọn yòókù nù. Òun lè lo èjìgbà ìlẹ̀kẹ̀ báláàfin ṣe lè lò, òun sì lè ní ìlàrí, gbogbo àwọn Ọ̀yọ́mèsì yòókù ò lè ní ìlàrí. Àmọ́ ìlàrí Aláàfin máa ń pọ̀ ju tiẹ̀ lọ ni, ó sì ládé tiẹ̀ tó máa ń dé, òun náà sì láàfin, àmọ́ tiẹ̀ ò ní tóbi, ó lójú gbèmí. Ilé wọn fi wá yàn bá wọn. Ọ̀dà ìwọ Báṣọ̀run, ipò rẹ̀ pọ̀, òun jẹ́ gbákejì Aláàfin, òun jẹ́ olórí àwọn Ọ̀yọ́mèsì, òun jẹ́ olórí gbogbo ogun ilẹ̀ Yorùbá, gbogbo tí ń jẹ́ mílítírì abẹ́ ẹ̀ lọ́wà. Ọ wà á ní ibà lógun torí wọ́n ní ibà Ọ̀ṣọ̀run náà la máa ń pè ní Báṣọ̀run. Ẹ rí i pé tá a bá fẹ́ dákọ̀ Olúyọ̀lé á ní Báṣọ̀run Olúyọ̀lé, tá a bá fẹ́ dákọ̀ Ògúnmọ́lá á ní ibà Olúyọ̀lé, á ní ibà Olúyọ̀lé, tá a bá fẹ́ dákọ̀ Ògúnmọ́lá á ní Báṣọ̀run Ògúnmọ́lá, láti fi lè dá wọn mọ̀ ní Báṣọ̀run àti ibà ìkànkàn náà ní àpèpapọ̀ rẹ̀ náà ní ibà Ọ̀ṣọ̀run. Ìwọ ibà ọ wà ní ibà lógun, ibà lógun iná wà ní balógun, apa ìrójẹ níbẹ̀rẹ̀ ní balógun, ibà lógun ni. Ilé fi wá di wípé gbogbo balógun tá a wá níhun, balógun tá a ní nìbàdàn lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ èpò kọ́ ìní ọ̀dẹ́rìn lọ. Ìlú Olúpọ̀nà lẹ́gbẹ̀ẹ́ Ìwó, Ìwó ń jẹ́ Ìwó, Olúpọ̀nà ń jẹ́ Olúpọ̀nà, Olúpọ̀nà lẹ́gbẹ̀ẹ́ Ìwó lọ́dẹ́rìn lọ ti wá. Olúpọ̀nà lẹ́gbẹ̀ẹ́ Ìwó lọ́dẹ́rìn lọ sí wá. Bí àwọn igun kejì ti wá ní Mọ́tàlá, bí àwọn bàbá wa Mọ́tàlá ṣe wá láti ilé Lákàdì lólúpọ̀nà. Àgbèrí gangan sì ni wọ́n, arágbèrí ni wọ́n, lẹ́yìn tí ò rújú. Ìní ọwọ́ ajẹ́ pé òun jẹ́ balógun. Gbogbo ìlú tí ó wà ní balógun pátá ẹ máa wá ní balógun. Ẹni tí ó wà jẹ́ gbogbo balógun tá a bá wá ní lílù káàkiri ilẹ̀ Yorùbá, ètò ń bẹ. Ẹ tí wá ń jẹ́ olórí wọn, òun náà ni Ọ̀dẹ́rìn lọ balógun Ìbàdàn níjọ́ lórí wọn. Tànà ni wá ń jẹ́ ọ̀gá tiẹ̀, òun náà ni Báṣọ̀run Olúyọ̀lé. Ta ni Báṣọ̀run Olúyọ̀lé náà máa jábọ̀ fún? Òun náà l'Aláàfin Àtìbà lọ́yọ̀ọ́. Ìlànà nu. Ìní wọ́n fi wá yan nígbà tá a ti wá ṣe àti jẹ́ balógun rí níwò. Torí Ìwó ò nílẹ̀kùn, bẹ́ẹ̀ ni wọn ò ní kọ́kọ́rọ́, ẹrú wẹ́wẹ́ wọ́n fi ń delé. Ìwó sọ wà peaceful láti ilẹ̀ ni, ìlú àlàáfíà ni. Láti pé kẹ́ ẹ má bàjẹ́, ẹ má ba Ìwó jẹ́. Kèésì ṣe pé ìsìláàmù iná mú àlàáfíà wọ Ìwó, bọ́ọ̀lù ń ṣe dáwọ́ nù tọ́jẹ́ ìlú àlàáfíà kí ìsìláàmù ó tó débẹ̀. Nígbà ìsìláàmù wá débẹ̀, àlàáfíà tó wá ń pọ̀ sí ni, ṣùgbọ́n mọ́ lálàáfíà bọ́ọ̀ kan bá ṣe rí làwọ́ ṣe sọ. Ibi tí ń dàrú, tí Christianity wọbẹ̀ tálàáfíà wọbẹ̀ wà, tí ìsìláàmù wọbẹ̀ tálàáfíà wọbẹ̀ wà, àmọ́ ti Ìwó àlàáfíà ti wà ń wo ti pẹ́. Irú lẹ́dàrẹ́dẹ́tẹ́ wá dálẹ̀ yìí náà. Nígbà tí ọba Nídẹ́ wá lọ, Àlí Okùnmádé tí ń jẹ́ balógun, òun ti jẹ́ balógun, òun sì tún ní ìmáàmù mọ́sálásí ọba Àwó. Muhammadu Lámúyè Àyìnlá òun bá gorí àpèrè. Ilẹ̀ yìí tá ń bu ìbùkúbù fún Lámúyè pé ó lọ 100 ọdún kan kò lò ó. Ọjọ́ orí rẹ̀ ọdún tẹ́ bí lẹ sí papọ̀. Àlí Balógun ti jẹ balógun kí Lámúyè ó tó jọba. Tẹ́ ẹ̀ bá mọ̀tàn ìtànú, mo sì ti sọ́rí. Òun wá jẹ́ Lámúyè Muhammadu Lámúyè Àyìnlá, òun kéwú. Ìwà ń dùn ipe ìwọ Àlí, ìbá mi
iní ń jẹ́ ọba tẹ́lẹ̀ iná ní sì ń jẹ́ lè máàmù ogún ilé wa ni mọ́sálásí ilé wa ni pàápàá ọmọ obìnrin ní ọwọ́ a máa ṣe máàmù lémi lórí kó wájú mi wàhálà ń ṣẹlẹ̀. ṣùgbọ́n tí àlí ti wá di méjì ó ní amirul muminin olórí gbogbo mùmíní Ìwó mùsùlùmí Ìwó òun náà tó wá lọ lórí gbogbo àwọn ológun Ìwó ó lágbára ẹ̀sìn ó lágbára ogun agbára méjì ló ń bẹ lọ́wọ́ rẹ̀. kábíyèsí wa lágbára kan ọba tọba lórí gbogbo wọn. wàhálà ìwà ń ṣẹlẹ̀ débi wípé ọ̀rọ̀ àlọ́ gbàsákọ́lẹ̀ lókè odò àlọ́ gbàsákọ́lẹ̀ àwọn ọmọ àlíbalógun wọ́n lé àwọn ọmọ lámúyẹ padà. orí èyí ni wọ́n wá wà tí ogun agbègbè ilẹ̀ Ìjẹ̀ṣà fi ṣẹlẹ̀ tí Ìbàdàn fi wá tí balógun bá sì ń lo ogun gẹ́gẹ́ bá a ṣe sọ Olúyọ̀lé ti lọ́ngbà náà gbogbo àwọn akọni náà wọ́n lọ gbogbo àwọn balógun ìlú Àlí balógun Ìwó náà wá bá Ìbàdàn lógun most powerful balógun ni ó lágbára gan ó sì lérò lẹ́yìn torí pé ẹ̀ṣọ́ ni Ògbómọ̀ṣọ́ gangan ni bàbá rẹ̀ akọni ni eléyìí fi ní free hand gbogbo àwọn tó gun Fúlàní túlù wọn ráyè wá sábà níwò torí pé ìlú Ìwó ìlú ìfọ̀kànbalẹ̀ ni ìdí ìlú ṣe pé gbogbo ìlú tí ń bẹ lágbègbè Ìwó káṣọ tòótọ́ Olúwo ló tulẹ̀ fún wọn gbogbo ìlú tó lúwo tilẹ̀ fún pápátá kò sì tí ì mọ́kọ wọn. bẹ́tà bá fàgbòfin eégún àjòkù ẹlẹ̀ níta bá fẹ́ kálàáfíà wà. Ìwó ò sì kọjá odò ọba Ìwó ò kọjá odò ọba ìlú dákẹ́ lẹ́yìn odò ọba Ògbúrò sì ti wà ṣáájú Ìwó níjọ́ wo ni Ìwó bẹ̀rẹ̀ Ògbúrò wà ṣáájú Ìwó nígbà tí mufti Ìwó ń pa ìhà lọ́mọdé kí a ní mọ́mọdé yìí táwọn bá fẹ́ sọ ni Ìwó nílẹ̀ dé olódó mo ní ẹ máa wò nàkí Ìwó nílẹ̀ dé olódó ní ẹrùnmú lẹ́rùnmú lọ́hùn táàtì kẹrùnmú táàtì kẹlálùpọ̀ ká tó wá kan olódó ṣé ọmọ pé ìlú Òwu ní gbogbo bẹ́ẹ̀ láti olódó dé ẹrùnmú. ọlọ́ọ̀mọ̀ yìí pé àwọn Òwu wọn ní ibẹ̀ lolúròkò ẹrùnmú láti mú ọba Olówó Akíjọbí. Balógun Àlí Ìwó ọwọ́ bá Ìbàdàn lógun olóṣì di ibi tó lágbára dé òun ni wọ́n fi sí àgọ́ gbogbo kó dúró ti káàmpù Ìbàdàn táwọn èèyàn bá ti lọ ọjà àwọn Ìjẹ̀ṣà sì gbé wá lóòótọ́ ìbọn ló fi rọ́ wọn dànù torí pé tẹ́ bá fi lè sọná sí àgọ́gun wàhálà ti dé àwọn ọmọ ogun tẹ́ bẹ lójú ogun tẹ́ bá ti rí èéfín lẹ́yìn wọ́n wà panic ó dúró sì dì mú òun ti wá bá wọn lógun. Olúwo lámúyẹ ẹ̀lá bàbá ti ń kírun Allahu Akbar Allahu Akbar bàbá ti ń kírun ìdí bá wọn ń bẹ̀ ààwẹ̀ iléyá ó ti dùn mọ́ wọn bí Àlí bá wá dé yọ́mọ̀ fẹ́ wá gba pò yí padà gẹ́gẹ́ bí ìmáàmù Olúwo lámúyẹ bá wá àtìlẹ́yìn àwọn èèyàn wọ́n jàǹjà wọ́n gbógun lọ báwọn máa lè wọ́n ṣẹ́gun wọ́n wá lé wọn lọ sí Ògbúrò wọn sá sí lóru náà tó ni wọ́n lọ sanná sógbùrò pòrú òórùn wọn mú wọn káwọn tó wá sá lọ lágùn wọ́n wá dún lágùn wọ́n ń retí pé bàbá wọn ń bọ̀ torí pé lágùn nígbà náà oríkò Ìbàdàn ni ṣùgbọ́n Ògbúrò kìí ṣe ìlú Ìwó odidi ìlú ni àmọ́ síbi àṣẹ Ìbàdàn débẹ̀ bó ṣe pé ńgbà náà àṣẹ Ìbàdàn déwò gan fún ara rẹ̀ wọn ò ní fẹ́ ṣe nǹkan níwò wọn ò ní jọba kan níwò àfi kí Ìbàdàn fọwọ́ sí ilé yìí ṣe àálọ̀ kí náà gba fi rí dínkù èèyàn torí pé Ìbàdàn olùdáàbòbò ilẹ̀ Yorùbá ni àti jagun Òṣogbo tí gbogbo tààtà ọjà Òṣogbo gan ti wà lábẹ́ Ìbàdàn gbogbo Ẹdẹ gbogbo Ìkìrun tí ìdélé Èkìtì gbogbo wọn ti wà lábẹ́ Ìbàdàn nígbà tá à ń sọ yìí. Lámúyẹ ti wá rí wípé òun ti gbèrò ti fọ́mọ̀ lọ́wọ́ Àlí alágbára ni tí ròyìn bá kàn
gbogbo àwọn ọmọ ogun àwọn akọni Ìbàdàn ni wọ́n dá ọmọ ogun jọ fún un tí ó gbé ogun wá sí Ìwó. Lámúyẹ wá rántí wípé nínú àwọn ọmọ ogun Ìbàdàn àwọn ọmọ Ìwó ń bẹ ń bẹ, àwọn ọmọ ìletò tó yí òǹkà ń bẹ ń bẹ, àbí máa mú àwọn irú wọn wá. Ọpẹ́ àgbẹ̀ ń kọ́ kátẹ̀fọ́ káfọ́ ohun Èjìgbò lọ́pẹ́ àgbẹ̀. Ọ̀gbá àgbà ni Orówùsì, ìní Orówùsì, oró poison, oró ọfà tí fi ń pẹran. Ọ̀gbá àgbà lorówùsì. Bàbá mi Oyèsílí tó àgbà wá di Olúgbòde Kútani. Ògúnmọ́lá wá jẹ́ Fèésù lọ́wọ́ asúmọ̀wọ́ jù, ìletò ni, abúlé ni nígbà náà. Ìní Olúwo Lámúyẹ Àyìnlá lọ́wọ́ aránṣẹ́ lọ bá Muhammadu ló kọ ìsìláàmù rẹ̀, lọ́wọ́ aránṣẹ́ lọ bá Ògúnmọ́lá, ó sì kọ́ ẹ̀bùn fún un. Gbà mí o, ó ti fọ́mọ́ mi lọ́wọ́ o. Tí Àlí bá fi lè gbé ogun wọ Ìwó yọ kàn wọ́n náà o. Lẹ́yìn bá ṣe kówó náà wọ́n lọ kó Fèésù torí kò jìnnà. Kí lẹ fẹ́ bàbá? Ní tí mo fẹ́ ni pé bá ń tàn án lẹ̀ Ìbàdàn. Ògúnmọ́lá gbọ́. Àlí Balógun Òwò òun sì ti gbọ́ pé wọ́n ti fi ọjà jà àwọn ọmọ òun dódò ní Lágùn, kóhun ti Lágùn kóhun gbógun lọ bẹ̀, wọ́n ti pàgọ́ bẹ̀, wọ́n ti kọ́lé bẹ̀. Wọ́n wá jagun tán. Bàbá wa Balógun Ìwó lílọ bá wa dé Ìbàdàn. Nígbà wọn dé Ìbàdàn ẹ̀sìn àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá. Àlí ọkùnrin ni ọ́, Àlí ọkùnrin náà èèyàn ni ọ́, ọpẹ́lọpẹ́ rẹ lára wa, ogun ọ̀bá pa wá dànù nígbògún gbẹ̀yìn yọ. Àlí ìlú kékeré Ìwó ó kéré sí ọ, irú ìwọlé Ìwó kéré sí ọ. Wọ́n sàbẹ̀rẹ̀ sí mú sí baba lórí. Bẹ́ẹ̀ làwọn nílùú sọ làwọn akígbe dáǹkì. Ìbàdàn bì í lọ yẹ ọ. Ó yẹ Àlí ìpọwọ́ ti kọ́wọ́ ó gbé mi. Ìní wọ́n fi wá fún ní ilẹ̀ ní Agodi, ìta ń pè ní Àgọ́ Odi. Ibẹ̀ náà nípa pín ààlà tó ṣe pé géètì ìkẹyìn wà. Wọ́n wá fi sẹ́yìn ọ̀nà ibi tí wọ́n máa ń gbà lọ Òwò ni wọ́n fi sí. Ògúnmọ́lá fi sí. Ló jẹ́ pé ní òjò wẹliwẹli ló fi kọ́lẹ̀ lọ pé èrò tí bá ń lọ Ìwẹ̀ bọ́n sọ fún Lámúyẹ pé ní òjò wẹliwẹli ànímọ́lé rẹ̀ nìbàdàn. Ló ń jẹ́ Balógun àkọ́kọ́. Balógun kejì tí wọ́n jẹ náà fìtínà náà ló náà dálẹ̀ bí wo ṣe káńsù ẹ̀rù pé àfẹ́ ẹ̀jẹ̀ Balógun mọ́ kí rádaràdá gan ajẹ̀kíní wàhálà ajẹ̀kejì ogun. Irú gbogbo àwọn mufti ò lè mele torí pé wọn èyí ṣe òpìtàn, kò tún wá rìn súnmọ́ àwọn òpìtàn. Ẹ má dàlúrú, ẹ má bàlújẹ́. Alágbára tí ń bẹ ni gómìnà, alágbára tí ń pàṣẹ falágbára lónìí ni gómìnà. Gómìnà ti pàṣẹ, gbàlá sì ti gbọ́n tó bàbá wo Olúwo wí. Àwa ń retí mufti o, ìtẹ̀lẹ́ fatiwa yín tẹ̀lẹ́ ṣe o, tẹ̀lẹ́ lọ gbé bólúwo kó dòfin o. À ń retí o, ẹ gbàfin lọ o, ẹ lọ gbé bólúwo. Kí ló dé? Nígbà tí ẹnìkan kan ò gbà wá, àwọn bàbá lóòsà ẹni wọ́n gbà wá, tí wọ́n dáàbò bò wá, tí wọ́n sì dáàbò bo ìsìláàmù. Abẹ́rò pé ìsìláàmù rọrùn báyìí ni. Inú ọ̀nkàṣà dédé bẹ́ẹ̀ lómi ìjọ mi ni wípé àbórí ẹ burú ni oríwo lówó tó owó ẹnu tó ń wé gèlè sórí tí ó sì sọ àdásẹ́ lómi lórí torí bó ṣe ìsìláàmù. Àwọn bàbá yìí ni wọ́n wá dìde rárá o, ilé mi làáfà ìwà ẹnìkankan yóò gbọdọ̀ fọwọ́ kàn. Táwọn sì ń jẹ́ olóògùn tẹ́ ń jẹ́ lẹ́sìn ìbílẹ̀, wọ́n ṣe dáadáa fún wa. Ìgbà tó wá yẹ ká ṣe dáadáa fáwọn ọmọ wọn padà làwa fẹ́ máa fi àìdá sán, ẹ jẹ́ wọn sọdún ìṣẹ̀ṣe wọn. Ọlọ́run rí wa nílẹ̀ Yorùbá, gbogbo ẹ bá pààlọ́ gbogbo nǹkan ẹ máa ń sọ bí ò tí ì ráyè ni o. Ẹ̀sìn wo l'Odùduwà ṣe? Ògún kínní kan gbogbo yun náà ló lálàyé lórí tá a sì fọ́ sí wẹ́wẹ́, tá a fọ́ sí wẹ́wẹ́. Káwa náà mọ̀ sí kọjá ààyè wa.
ìtàn èmi ń bá Ìlọrin fa ìtàn Ìlọrin lọ́kàn èmi mọ̀ pé mùsùlùmí làwọn èèyàn wa nílọrin ẹ mẹ́jà lọ fẹ́ràn ọdún ìṣẹ̀ṣe á lọ sí nílọrin àti ìṣẹ̀lẹ̀ Yorùbá tó yanjú náà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá kọ́ yanjú egungun lásán ó tó pọ̀ owó fún wa oríṣiríṣi àwọn eégún aláré ká gbé lọ tá a ti dá ọjọ́ bóyá èkó la fẹ́ lọ sí lọ́dún yìí bóyá kinní kan ni oríṣiríṣi nǹkan tá a lọ sí culture tá a máa sọ ẹja fi ọ̀làjú kún tá a bá ń ṣe. Nígbà tí federal government lọ ṣe ibi igi ńlá Olúwo tó bẹ́ẹ̀ kọ́ pàṣẹ pé kí wọ́n má lọ ṣe igi ńlá èmi sì wà lára àwọn tó polongo tó pariwo tí gbogbo ayé fi rí pé igi ńlá kan bẹ́ẹ̀ nìkan ìjájọ́ nítorí Ọlọ́run nǹkan mẹ́ta ni mo tìmọ̀ tó ṣe pàtàkì tí ń bẹ níwò igi ńlá ń bẹ lámẹ́rì níwò ojú odò Ọ̀rúnmìlà ń bẹ lókè òòrùn bẹ́ẹ̀ ni Ògúndìgbàró ó ń bẹ ní ààlà omi Ọ̀ṣun àtomi Ọbà ìjájọ́ adúpẹ́ lọ́wọ́ gómìnà wa Ademola Adeleke fún ìgbésẹ̀ àkẹ́ tí wọ́n gbé bákan náà bá a ṣe máa ń sọ àtàbá fẹ́ dá sí ètò ìtàn Yorùbá a lè kàn sí mi lórí 08023687432 ọ̀pọ̀lọpọ̀ àwọn irinṣẹ́ náà lẹ́ a nílò kọ̀yọ́ lọ́balọ́ba kọ̀yọ́ ìjòyè kọ̀yọ́ ẹnìkọ̀ọ̀kan wálẹ̀ tá a bá fẹ́ ṣe àtìlẹyìn fún abọ́yá irinṣẹ́ ní a lè rà ká fi ṣọwọ́ sí wa tá a bá sì fẹ́ ṣe àtìlẹyìn ẹ lè kàn sí wa lórí opay fóònù nọ́mbà mi náà lẹ́ẹ̀fi ṣe sí wa lórí opay ẹ̀rọ ẹ̀kan yọ òdo wájú rẹ̀ kò ní lórí 8023687432 lórí opay. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ìlú ẹnìkọ̀ọ̀kan wò ní bàjẹ́ bàbá wo Olúwo ti sọ o wọ́n ti ní kí eléégún ó ṣe eégún kólóró ó ṣe orò rẹ̀ ṣùgbọ́n orò táwọn ò fẹ́ ni lórò tí ó sọ pé kí aráàlú ọmọ jáde kóbìnrin ọmọ jáde àwa náà ẹ jẹ́ ká wò dáadáa torí aláboyún tó bá lóyún àtàwọn tó fẹ́ lọ bí iṣẹ́ ṣùgbọ́n lẹ́yìn èèyàn onífọ́bọ̀fà ọlọ́sùn ó bọ̀ sùn so àdúpẹ́ o lọ́wọ́ gómìnà wa Ademola Adeleke ẹ rí i pé mò ń sọ ọmọ Aláàfin Ṣàngó ni bàbá ẹ rí i pé mo ní à ń ṣe Ọ̀ṣun ní Òṣogbo a sì ń ṣe Ọ̀ṣun ní Ẹdẹ obìnrin wúndíá ní rúgbà Ọ̀ṣun Òṣogbo ìyàtọ̀ tí bẹ́ẹ̀ nu arúgbó tí ò ṣe nǹkan oṣù mọ́ ní rúgbà ti Ọ̀ṣun Ẹdẹ Aláàfin Ọ̀yọ́ ló ní Ọ̀ṣun Ẹdẹ Ọwá Òbòkun Àdìmúlà ilẹ̀ Ìjẹ̀ṣà ló ní Ọ̀ṣun Òṣogbo ẹ lọ bèèrè tán tẹ bá ní pé à ń lọ sí Ọ̀ṣun Òṣogbo Àtaọ́jà gan kọ́ ló tó ní Ọwá Òbòkun Àdìmúlà ilẹ̀ Ìjẹ̀ṣà ló fi Àtaọ́jà ta kókó rẹ̀ tẹ́ ẹ̀ bá tó gbọ́ ní tẹ́ ẹ̀ gbọ́lẹ̀ tó gbọ́ ẹlẹ́ tó gbọ́ kan lẹ́nu Ààrẹ òpè tán àní ìtàn tọ́lọ́run rán mi lọ́nà mi ìtàn tọ́lọ́run rán mi lọ́nà mi ìmọ̀ọ́ṣẹ́ kápẹ́ńtìrì bẹ́ẹ̀ ní ìfàgìyí kò ní dán o ìtàn tọ́lọ́run rán mi lọ́nà mi ìmọ̀ọ́ṣẹ́ télọ̀ bẹ́ẹ̀ ní ìgàsọ̀ kò ní pé ìtàn tọ́lọ́run rán mi lọ́nà mi ìmọ̀ káràkátà bẹ́ẹ̀ ní ìwàsọ̀ ọ̀rọ̀ ajé o ìtàn tọ́lọ́run rán mi lọ́nà mi mo sọ pé mo dé lódì mọ́lẹ̀ o 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 gbogbo ayé ló ti gbọ́ tàn mí yàtọ̀ mo dé lódì mọ́lẹ̀ o. ẹ jókòó onírọ̀rùn rẹ̀ pé láyé kó dúró ire o.